rí báyìí wọ́n máa fẹ́yàwó torí nǹkan mẹ́rin wọ́n fi kán fún ọjọ́ márùn-ún ó nítorí pé yẹn ní làákà ìkágbàpọ̀ ọmọ yín ní làákà ọbẹ̀ sí ìsìlámù ó nítorí pé yẹn rẹwà kágbàpọ̀ ọmọ yín rẹwà ó nítorí pé yẹn lẹ́sìn ọmọ yín ò lẹ́sìn ẹ̀ tún lówó sẹ́ẹ̀rí lé yín ẹ̀ sí wèrè wọlé ẹ̀ wò mí ẹ̀ wá dà ó ní ẹ̀wọ̀n ẹ̀yìn náà máa. ìwà àti tàlẹ́jọ́ ní kẹ́lẹ́ mi. ọlọ́jì èmi àti ọlọ́dún. Yes. jọ ọmọ tó ń torí èkó gan tó bá pọ̀ mọ́ yẹn ti máa rìn kan. ọmọ tèmi ò lè fẹ́ ọmọ Boko Haram it's not possible. La ilaha illallah kò máa dá kéèyàn jẹ́ jáhìlì o téèyàn bá jẹ́ láìmọ̀ kan a máa dá nǹkan ní ilẹ̀ sára. mi ò fẹ́ rí ọmọkùnrin wèrè tó gbé kúrò lẹ̀ I don't want to see you with it. sọ́ọ́rí mi kò pé ni. The only religion in the sight of Allah is Islam. Jésù òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè. Allahu Allah. Ọlọ́run nìkan ní gbogbo ọ̀rọ̀ yìí. ṣé bá ń nà yín tẹ̀sùn bá ṣe àròpé wà ní jẹ́ nínú àmọ́ ni tí ẹ bá yẹ pé ká má ṣe ń tí ọ̀dà.